ìgbélárugẹ àṣà Yorùbá ètò tó gorí afẹ́fẹ́ ẹ tẹ́tí ẹ jájọ gbọ́. ìgbélárugẹ àṣà Yorùbá o ètò tó gorí afẹ́fẹ́ ẹ tẹ́tí ẹ jájọ gbọ́. níbi tí wọ́n ti ń sọ èdè ìjìnlẹ̀ tí wọ́n ń fa kò mọ́ òkun yọ ẹ tẹ́tí ẹ jájọ gbọ́. ìgbélárugẹ àṣà Yorùbá lẹ́tò ó ti gorí afẹ́fẹ́ ẹ wò kájọ gbọ́. ìgbélárugẹ àṣà Yorùbá o ètò tó gorí afẹ́fẹ́ ẹ tẹ́tí ẹ jájọ gbọ́. àjànàkú tẹ́ ẹ bá ń wá ẹwà èdè àṣàmọ̀ òwe ohun ìfọ̀rọ̀dára tó mọ́gbọ́n wá ẹ dákun ẹ má ṣe dààmú jìnnà Dr. Fátókí lọ́ba dániwáyé fi rán sí wa òwe ìjìnlẹ̀ ọ̀rọ̀ tá a fi ń yànnàná ohun tó rújú ṣebírú wọn la fi mọ ọmọ Yorùbá àtàtà. egungun pọ́gọ́ta nígbàlẹ̀ olóògbòjò lọ́ba egungun Dr. Fátókí ti dé apèdèmápètànà akọni ọmọ nínú olú ọmọ ṣebó ńlá fèdègbàyì sí jámọ́láyà bí àlá rírọ́ agbórí afẹ́fẹ́ akọni ọmọ títa tẹ́gùn láyà. ṣe bàbá aládé lónìí sẹ́sẹ́ ẹgẹ́ lẹ́fúnlẹ́fún ìran táwọn ti jòyè lónìí káfíìrù kẹrẹ ń dùgbẹ́ ìran tòró fóni kódùn kókàtí ẹ̀tún ní gbẹ́gbẹ́ nú wọ́n ti lọ́ba ló la dé atọ́kùn onígunnu mẹ́bàdé òrìṣà la fi ń bọba ọlọ́run ló dirí ẹwà fákòkò àṣírí ló jẹ́ nínú ká sọ̀rọ̀ káfà kò mọ́ òkun yọ Dr. Fátókí orí ẹwà ń bẹ̀. ó kárí ọmọ wa ọmọkùn ọmọ aláṣẹ ọmọ orí ọba ní dádé ọmọdé ìdẹ́mọ́kìtì ọ̀nà ní mọ̀ọ́gùn ọmọ eléjò ìkọ̀rọ̀ ń sáré ikú gbàgbé ala ó kárí ọmọ ọlọ́pẹ̀ tí wọ́n ń fọjà dá kí wọ́n má gbọ́ pòrò rà torí kí wọ́n má yà mẹ́mu oko mi ọmọ ọlọ́nà eléjì márìn ọ̀nà tó bá ní kí n má yà mí rìn kó wá fi hàn mí ní gbóògùn yín ọmọ jagunjagun bí ẹni jẹyán ó jagun títí ó jagun délé ìjà pẹlẹgẹ àwọn ìjà pẹlẹgẹ dì í sá ó kárí ọmọ ìlókù òkèrè ọmọ asímù sílẹ̀kùnrin ẹ̀sìn ìdálẹ̀ òkèrè ni ò jẹ́ kó fẹsẹ̀ kóòtù ló gbò lọ tí wọ́n fi kóòtù gidi gbin ọmọ onímọ̀lẹ̀ méjì takọtabo kárí máa tẹ̀wá jẹ́jẹ́ máa darí wa lọ àwa ń gbádùn ètò. ìgbélárugẹ àṣà Yorùbá o ètò tó gorí afẹ́fẹ́ ẹ tẹ́tí ẹ jájọ gbọ́.